I see a king being kidnapped. Mo rí ọba tí wọ́n máa jí gbé. Níbo nílẹ̀ Yorùbá àbí ilẹ̀ Haúsá àbí ilẹ̀ Ìgbò? Mi ì fẹ́ sọ̀rọ̀ jù ó ní reason. Ṣùgbọ́n mo rí ọba tó máa jí gbé. Wọ́n dẹ̀ ń ṣe kí n ṣe yọkan. But ìkíní yẹn ó máa milẹ̀ gan. Ẹ sọ ọba alẹ́ Yorùbá ni àbọ̀bà gbó. Mò ń bọ̀ ńbẹ̀. Ẹ máa mọ̀. Mò ń bọ̀ ńbẹ̀. But that's number 5. Number 6. London Ọba. I also see a king in Ondo State. Mo rí pé tó bá níyàn papòdà. Ṣé mọ̀ túmọ̀ ẹ̀? Relocating. I see a king in Ondo State relocating. Lóòótọ́ mo ti gbàdúrà mo bẹ̀ mú ní Olúwa kó kàn sí ọba yẹn. Ṣùgbọ́n mo rí pé ọba yẹn á ṣe kí ni á relocate bí pé ó papòdà ní Ondo ni Ondo State. Awájà. Awájà àwọn àbí òṣèlú náà là ń pè ní papòdà. Yé òun náà là ń pè ní papòdà. So yóò dára fún wa. That's number 6. Number 7. Children of God should pray for Egbaland. Ìta àfihàn mi lágbára Egbaland. Children of God should pray for Egbaland. I see confusion, and if they are not careful, there will be fight and killings in Egbaland. If they are not careful, there will be fight and killings. I see a lot of confusion. Gbólóhùn asọ máa ṣẹlẹ̀ ní Egbaland. Ẹ bá mi fi sọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ débi ọ̀dọ̀ ọba wọn náà. Mo rí confusion. So mo rí confusion yẹn ó máa pọ̀ gan. And the solution is to pray for them. Kó má bàa ṣẹlẹ̀ torí ìjà yẹn máa ṣẹlẹ̀ gan. In fact, mo rí débi stage kan pé wọ́n máa gba ọ̀rọ̀ ilẹ̀ máa fa wàhálà. Níbi Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni nílùú Ẹ̀gbá àti ọ̀rọ̀ ọba nǹkan kan bí ọba. So but confusion máa ṣẹlẹ̀ yóò dára fún wa. Number 8. I see many houses burning in Lagos State. Mo rí fire explosion tó ń jó àwọn ilé tí ń jó ní ìlú Èkó. Ẹjọ́ ẹja gbàdúrà ẹja wà ní Kesara. Àwọn ilé yẹn á jó, and most especially mo rí Ajégúnlẹ̀. Mo rí Ajégúnlẹ̀. Mo rí Ìkòyí. Àwọn island yẹn. Mo rí Ajégúnlẹ̀ tó wà ní kíní. Mo rí Ìkòyí. Mo rí side ibì kan ní kí ló ń pè tó súnmọ́ Victoria Land ṣá. Ẹja kèsì ara ní gbogbo side ibẹ̀ yẹn. Mo rí pé àwọn ilé ń jó. Àwọn ilé kan dẹ̀ máa collapse. Torí bí pé òjò ìjì kan máa fẹ́. Àwọn ilé kan máa collapse. Àwọn ilé yẹn máa fọ́ gan. Tó máa wálẹ̀. Torí Olúwa gan ti kàn sí wọn bẹ̀. Láwọn eré àbí kan táwọn ilé yẹn ti fẹ́ fọ́. As a collapse. Ó máa já gbogbo ẹ̀ máa fọ́. Ó máa túká. So but ní side Ajégúnlẹ̀, Ìkòyí, Victoria Land kàn wà very careful. Ó ti yé wa fún iná jàmbá iná. Mo rí jàmbá iná ó máa pọ̀ àti building collapsing. Yóò dára fún wa. Number 9. Ẹja gbàdúrà fún ìlú Èkó. Mo rí ìjà. I see fight, ìjà torí post. Wọ́n ń jà torí ipò. Because bá ṣe fi hàn mí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ máa sùn. Ṣùgbọ́n tá bá lè gbàdúrà táwọn tá dẹ̀ ń bá sọ̀rọ̀ náà bá dẹ̀ lè gbọ́ bóyá á reduce. Ṣùgbọ́n máa ṣẹlẹ̀. Mo rí ìjà fún ipò. Wọ́n ń jà fún ipò. Ẹja kèsì ara. Now